Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. Ìtàn ìgbésí ayé mi ó dá lórí Síkírù méjì ìpàdé ní ká Barrister ìyẹn ló gbé fújì fún mi ni mo ṣe ń jókòó ṣe yọ̀ Síkírù ẹlẹ́ẹ̀kejì ọ̀bàbà Adétọ̀nà ọmọ ní kí láyà sáàgùn Àwùjalẹ̀ tó ń lò gbà bàmí lọ́wọ́ ní lọ́ṣọ̀ lórí ọmọọba ní Ìjẹ̀bú. Àrẹ̀mú Àdé bàmí ọlọ́ṣùpọ̀ mọ́ kí ẹ bàbí Àrẹ̀mú kọ́mándà màá rí bẹ́lọ́lá ọlọ́run bàbí Àyìnlára Sákì akọ́lọ́wọlé Kọ́lìntì ọ̀rẹ́ Tàyídé Bàrú síta. When the going was all quite tough, I remember when I was nobody. Then I never thought I'd be somebody. I remember when I was nobody. When the going was all quite tough, I remember when I was nobody. I never thought I'd be somebody. I was crying, I had no shoes. I was crying, I had no shoes. Not until I saw someone without legs. Not until I saw someone without legs. I was crying, I had no shoes. I remember when I was nobody. When the going was rough and tough. I remember when I was nobody. I never thought I'd be somebody. And I remember Saidio. Saidio. Ọmọ aráyé bàtẹ́rì bò. Wọ́n lóró nínú. Ayé bàtẹ́rì bò. Wọ́n lóró nínú. Tọ́lọ̀ bá ṣọ̀kùn ṣọ́ra. Tọ́lá yẹ jíjú. Tọ́lọ̀ bá ṣọ̀kùn ṣọ́ra. Tọ́lá yẹ jíjú. Ayé lóde ká tọrọ ọ̀nọ́dà. Kojú wọn so mọ́. Tọrọ ọ̀nọ́dà. Kojú wọn so mọ́. Èmi tọ́lọ̀ bá fẹ́ jẹ níyà. Ló fi fàyè mú. Bá fẹ́ jẹ níyà. Ló fi fàyè mú. Ọlọ́wọ́ bàbá wọn dábò. Ọba ara ni. Bàbá wọn bà wọn dábò. Ọba ara ni. Àrà tó máa dá lọ́la. Ẹni kò ní sọ. Àrà tó máa dá lọ́la. Ẹni kò ní sọ. Kò sẹ́ni tó lè mọ bẹ́ẹ̀. Ìgbà fẹ́fẹ́ ti wá. Kò sẹ́ni tó lè mọ bẹ́ẹ̀. Ìgbà fẹ́fẹ́ ti wá. Torí pé ìrọ̀lù tó rọ̀. Sùsùn lómi tilẹ̀ sùn. Ìrọ̀lù tó rọ̀. Sùsùn lómi tilẹ̀ sùn. Ojú báyìí lọkùnrin mẹ́ta pọ̀npọ̀. Ìyàwó mi. Mo ń ṣojú ṣe nínú ilé mi òdèdè. Mi ò gbọ́rú ẹ̀rí kọ́lọ́ mọ́ ọba mi jẹ́ mi. Àti bòmùbòmù. Bàbá ní dá àṣìṣe ó lè má bùkẹ́. Ó là ó lè lónìí. Gbajúmọ̀ lè kọrin mọ́jú tí ń ṣe mi ò bá lànà. Àgàgà mọ́jà mọ̀ pé tó tún lè sàdílé. Ṣọlá lẹ́yìn tó gbé súnmọ́ mi tẹ́mi náà ṣe kùrù kẹrẹ. Èmi tí mo lálùjọ tó lè mọ̀ ọmọ lábẹ́rẹ́. Mo bá gbá kí má lù bí ipá máa lùlù yẹn bẹ́ẹ̀. Obìnrin fọ́lá lùjọ tó kì í tó rìnlẹ̀ dáadáa. Ọwọ́ pátá, ó wá ti wá, ó wá ṣòkòtò. Mo bá kọrin mọ́jú, tí dára mọ́jú, ayẹ́gẹ́. Mo lè kọrin mọ́jú tí ní iṣẹ́ mi ò bá lànà. Ọjọ́ mọ̀gẹ́ tó tún lè. Ṣẹ́rẹ́ lẹ́yìn tó ń gbé súnmọ́ mi tẹ́lẹ̀ náà ṣe kùrù kẹrẹ. Èmi tí mo lálùjọ tó lè mọ ọmọ gbàgbé ilé. Mo bá gbági má lù mí pé má lù lù yẹn bẹ́. Obìnrin gbá lálùjọ tó kì í tó rí lẹ̀ dáadáa. Ṣọ̀rẹ́ èdè bẹ́ẹ̀ ká gbẹ̀rẹ̀ ó sì bẹ̀rẹ̀. Bàjí ṣọlá ọmọ alálẹ̀kọ́. Ọmọ alálẹ̀kọ́ ló ló gbádùn àǹtí mi. Ó ní kí n kọ́ òun gbóhùn fẹ́ ní actress. Ó wà ní wá ní mo bá ṣe audition fún. Separately ni mo bá pe action fún. Ìsọkúsọ ẹlùlù ìsọkúsọ ògbóde tí o kò kí ló jẹ bẹ́ẹ̀. Ìbàdàn audition mi mo ní májí
imagination ni máa fi ṣe rìhásà fún ẹ. Ìwọ ṣe kọ̀ńtólà iléeṣẹ́ prison ni. Kẹ́mi ṣe ní ọlọ́pàá tó ọ̀daràn mi wá ilé ìfòrò kọ̀ọ̀kan. Gbà mí láyè kí sáré gbà sẹ́wọ̀n ẹ. Bóyá ó lè ràn kó wọ ọbẹ̀ kó jáde. Ṣọ̀rí ẹ̀dẹ́gbẹ̀ ṣọ̀rí kúkú ṣọ̀rí ẹsẹ̀ mi. Ìgbà dáadáa ní ṣọ̀bí mo ní imagination ni máa fi ṣe rìhásà fún ẹ. Ìwọ ṣe kọ̀ńtólà iléeṣẹ́ ìpínsìn ni. Kẹ́mi ṣe ní ọlọ́pàá tó ọ̀daràn mi wá ilé ìfòrò kọ̀ọ̀kan. Gbà mí láyè kí sáré gbà sẹ́wọ̀n. Bóyá ó lè ràn kó wọ ọbẹ̀ kó jáde. Wọ́n ní òfò ní olóòfò ní olóṣù láti bá ẹ̀rí. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.